oore-ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Gbàdúrà wípé tí a bá rí odi kó di tí a fi yí wa ká, odi ẹ̀mí òkùnkùn, odi àwọn èèyàn búburú, bí Jẹ́ríkò ṣe wó lulẹ̀, Olúwa kí ó gbì wọ́n wó lórí ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a tún tẹ̀síwájú nínú ìgbéyẹ̀wò lórí ìgbé ayé Dáfídì. A fẹ́ wo ẹbí ti Báṣébà pẹ̀lú nínú gbogbo ìrìn àjò yìí. Báṣébà jẹ́ aya Ùráyà, ẹni tí Dáfídì bá ní ìbálòpọ̀ nípa ní tó mú ikú Ùráyà ọkọ rẹ̀ wá. Ọ̀kanú jagunjagun ọmọ nínú ilé iṣẹ́ jagunjagun Dáfídì àti Ísírẹ́lì ni Ùráyà jẹ́. Ojú ogun lọkọ yìí wà tí Dáfídì ṣe rí ìyàwó rẹ̀ tó ń wẹ̀. A ti gbé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó sẹ́yìn lórí àwọn apá wíwò àti rírí. Ṣùgbọ́n Báṣébà jẹ́ ọmọ Ọlọ́run, ṣùgbọ́n àpẹẹrẹ àwọn aláfara àti aláìkàsí, ẹni tó rò pé gbogbo tó ń ṣe tó máa ti lè tẹ́ra òun lọ́rùn, tó ń tẹ́ ọkọ òun lọ́rùn, kò ti parí. Ara wa là ń gbé fún àbí ọkọ wa nìkan àbí aya wa nìkan. Nǹkan yìí ṣe kí ṣe ọ̀rọ̀ obìnrin nìkan, kí ṣe ọ̀rọ̀ ọkùnrin nìkan. Gbogbo àwa tá a bá jọ ọmọ Ọlọ́run pátá òun ló kàn. Apọ́sítélì Pọ́ọ̀lù kọ nǹkan kan fún wa nínú ìwé Róòmù orí 14 láti ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 21, Romans chapter 14. Ó ń sọ nípa oúnjẹ. Nígbà tí a bá ń jẹun, oúnjẹ tá à ń jẹ yìí ṣé àmọ́ fi pẹ̀lú mí la. Nígbà tó ń sọ ní ẹsẹ̀ 21 yẹn, pé àwa tí a jẹ́ onímọ̀, tá a bá la nímọ̀, tá a jọ àjókòó sí ìdí òòṣà tá a bá ń jẹun òòṣà, tó sì kókò jẹ́ nǹkan kan fún ọ. Bẹ̀tẹ̀ àwọn tó wá jẹ́ ọmọ kékeré ìgbàgbọ́ lọ́jà, àmọ́ ní pásítọ̀ lágbájá náà, alágbájá ló fà mí lọ sí, ló fi mí yan Jésù, mo rí tí ń jẹ oúnjẹ òòṣà. Kò wá síbi tó lè sọ fún náà nísìnyí pé kí oúnjẹ òòṣà ò dára, tàbí oúnjẹ kó oúnjẹ ò dára. So nígbà tí a bọ́ sí pọ́ọ̀tù tó fánú wé Róòmù orí 15 ẹsẹ̀ 1 ẹsẹ̀ 2, wọ́n ní ká má jẹ́ kí òmìnira wa kó di ìgbèkùn fáwọn ẹlòmíì. Nítorí oúnjẹ ká má bí iṣẹ́ Ọlọ́run wó, nítorí tá a jẹ, tá a dà. Àwọn nǹkan wọ̀nyí làwa tí a represent bàbá ní Olúwa fáwọn èèyàn lónìí là kíyèsí mọ́. Ìwé Kọ́ríńtì kínní náà sọ fún orí 8 láti ẹsẹ̀ 7. Ó ní oúnjẹ ò lè mú wa súnmọ́ Ọlọ́run. Kì í ṣe gbígbà tá a jẹ lásán, gbígbà tá a jẹ. Ìgbà ká kíyèsára, nítorí tá à ń jẹ ká má bàa jẹ òkúta àdìgbò fáwọn yòókù. Bàbá la jẹ́ èèyàn mímọ́. Ẹ jọ̀wọ́ tá a bá jókòó àdìgbò fáwọn èèyàn sí èèyàn mímọ́ ni wá. Ká lè èèyàn mímọ́ ni wá, àgbà pé èèyàn mímọ́ ni wá, gẹ́gẹ́ bí Bíbélì ti pè wá, tá a ti pera wa. Ṣùgbọ́n tá a bá lè jókòó àdìgbò fáwọn èèyàn, ṣẹ́ẹ̀sì rò pé mímọ́ kan tó ń bẹ́nu tá a pera wa yẹn. Ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 1 sọ fún wa láti ẹsẹ̀ 1. Ó láwọn tá a bá jẹ́ alágbára, ó lè ká máa ro àìlera àwọn tí ò lágbára. Ó ní kí àwa gbogbo wa ká máa ṣe nǹkan láti wu ọmọnìkejì wa sí ìgbèrò wọn. Romans chapter 15 1 and 2. Ní tá a máa ṣe láti gbé ọmọnìkejì wa ró ni. Èèyàn mélòó ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ mà lónìí? Báṣébà. Sóò rẹ ni sọ fún ọ ni wípé ilé tó ti ń wẹ̀ yìí tí ò ní lẹ̀kùn, ilé tó ti ń wẹ̀ yìí tí ò ní fèrèsé, ṣé kò sí àwọn ilé tó wà láyìíká rẹ pé tó bá ń wẹ̀ wọ́n lè máa rí ọ ni? Ṣùgbọ́n ká ìkàsí ni ọmọ. Ebi tó náà bá ń wẹ̀, ebi ń wà yìíká wọn rí gbogbo àwọn tí ń kọjá lórí òkè. Ó mọ, ṣùgbọ́n kò kà sí. Tí a bá wá ti torí ní tó wù mí nì, ní tó wọ ọkọ mi nì, tó wọ ya mi nì, tá a bá gbé àwọn kékeré ìgbàgbọ́ ṣubú, ṣẹ́ẹ̀sì rò pé a bọ̀ lọ́wọ́ ẹ̀bi rẹ̀. Tó nígbà tí a bá ń hùwà kan, ẹja máa retí àbáyọrí rẹ̀. Ohunkóhun tí ó ṣẹlẹ̀ lónìí, tó ohunkóhun tó wà lónìí yìí, ẹnìkan tàbí àwọn èèyàn kan ló má bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ bá sì wo nǹkan tó ń spread lónìí, tó jẹ́ pé táyìn bá ti rí báyìí, bí iná inú ẹ̀rùn ni, gbà ó ti kárí gbogbo ayé, ṣé kan dáadáa sí ni? Bẹ́ẹ̀ nìkan ló bẹ̀rẹ̀ rẹ̀. Àbáwọn kan ló bẹ̀rẹ̀ rẹ̀. Àwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n lè ní èrò rere láti ṣe nǹkan yẹn, ṣùgbọ́n nígbà tí ó dọ́wọ́ àwọn kan lónìí sí wọn tún
ṣé wọn tún gbà sódì ẹnìkan ló bẹ̀rẹ̀ pé obìnrin lòun fẹ́ dọkùnrin ẹnìkan ló bẹ̀rẹ̀ pé ọkùnrin lòun fẹ́ dobìnrin ìjọba àpọ̀lọpọ̀ ìjọba lè fọwọ́ sí pé gender equality ẹnìkan ò lè mẹ́nìkan sí tó fẹ́ dà ṣùgbọ́n ẹnìkan náà ló bẹ̀rẹ̀ rẹ̀ ṣé títúnṣe ọlọ́run ò kọ́ lé léyìí àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a lè máa kà tó yẹ ọ̀pọ̀lọpọ̀ wa náà ṣé bẹ́ẹ̀ nìkan ló bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ṣé nǹkan yìí tó pè fún ìjọmọlúàbí tó pè fún ìwà ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run bá ṣe bá ayáwòráyà adarí ẹgbẹ́ obìnrin ẹja kéèsì wà màmá jí o ẹwàjá kéèsì wà á wa ẹ̀yin akọrin ẹ̀mẹ́ ẹja kéèsì ẹ̀yin kwaya torí tẹ́ bá fẹ́ blow ẹ gbọ́dọ̀ lo aṣọ táwọn ọmọ ayé ń lò òwe akọrin ẹ̀mí dẹ̀ nìyí gbogbo bí wọn náà ti máa ń ṣe kẹlẹ́kàn lè bá blow tẹ́ ẹ bá múra bí ọmọ ọlọ́run bẹ́ẹ̀ bá múra tí òòjọ́ ta yé wọn ayé ò ní gba ti yín nítorí ipá jẹ́ àmú àdá àlókìkí ẹ jẹ́ ká wo ohun tí àwọn tá a pè láṣáájú ẹ̀mí lónìí ẹ̀mí lónìí tí a sọ ayé dà àwa tá à ń ṣe orí ìtàgé nínú tẹ̀mí àwa tá à ń wàásù tẹ̀mí ẹ jẹ́ ká wo ohun tá a sọ ayé dà àwa òṣìṣẹ́ náà gba àjàrà ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run gbogbo kírísítẹ́nì ọkùnrin àti obìnrin gbogbo àgbáyé sáà mọ̀ pé tá à ń ṣe ó nípa lórí àdúgbò wa lórí àwọn òbí wa tí ò mọ Ọlọ́run àwọn ọmọ tí ò mọ Ọlọ́run àwọn ará àdúgbò tí ò mọ Ọlọ́run àwọn ẹbí tí ò mọ Ọlọ́run sáà mọ̀ pé tá à ń ṣe ó nípa lórí ayé wọn wọ́n lè ṣe nǹkan yẹn kó ní o ṣe fúnra ara rẹ ni kò tiẹ̀ ní ìtìrí ọmọ tì láti ṣe ṣùgbọ́n ipa rẹ̀ ń kọ́ lórí àwọn tó yí wa ká ẹ lè sọ fọmọ mi lónìí pé nǹkan kan ò dáa torí pé tí nínú ìbá nínú ilé àwọn òbí ẹ̀ ni ẹ lè sọ fún àwọn yẹn kan pé ò dáa pé ò dáa torí wọ́n rí mami jí o wọn àtàwọn tí olórin ẹ̀mí táyé gba ti wọn níta ìpáyà wọn ń ṣe ni tí pásítọ̀ wọn tíyàwó pásítọ̀ wọn ń ṣe ni tí pásítọ̀ wọn ń ṣe ni ẹ lè sọ fún wọn pé ò dáa kò sẹ́ni tó fẹ́ sọ fún wọn tí wọ́n gbọ́ nítorí pé àwọn tí wọ́n gbé lọ́wọ́ àwọn ẹ̀ka yìí ń gba tiwọn ni ṣùgbọ́n nǹkan tó rọ̀ǹgì ni à ń gbé fún ọlọ́run àbá ń gbé fúnra wa à ń wo ọlọ́run àbá ń wura wa àbá ń wo yàn lábẹ́ àṣẹ ta là ń gbé tó ṣé a bá wo pé àwọn ìṣe àti wá wá ṣé kò máa pa àwọn ọmọ kéékèèké inú olúwa lára tó ń pa náà ẹ̀mí gbélé sinamọ́ pa náà ẹ̀mí ìwé orí méje ẹsẹ̀ mọ́kànlá ń sọ nípa aṣọ obìnrin apá ṣága aṣọ obìnrin aṣẹ́wó ni tí bẹ́ẹ̀ dáṣọ aṣẹ́wó mọ̀ tí ò ṣaṣọ aṣẹ́wó lọ́rùn àwọn tó pẹ̀lú ọlọ́mọ ọlọ́run tí ò ṣaṣọ aṣẹ́wó nù jọ tí ò ṣaṣọ aṣẹ́wó káàkiri gbogbo ayé wa lónìí ẹ jẹ́ ká kíyèsí bí ayé wa ká wá parí ẹ̀ sí Mátíù 18:6-7 ó ní bí ẹnikẹ́ni nínú yín bó bá ti torí yín tó jẹ́ mú ká mọ ọmọ kékeré wáyé tó gbà mí gbọ́ kó kọsẹ̀ ó ló sọ̀ka sòkúta máa lọ́rùn ká lọ sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ sínú òkun ẹ jẹ́ ká kíyèsí ayé wa ká dẹ̀ wo tọrọ Ọlọ́run sọ ní tó wù ọ́ yẹn tí o sì rò pé kò jẹ́ ìdẹ̀wò àti ẹ̀dẹ́ fáwọn tí kò dò déédéé tàbí àwọn tí gbàgbọ́ wọn mì tàbí àwọn tó jẹ́ tá a nípa lórí ayé wọn ẹ pé ọ̀rọ̀ yìí kọ́lọ́n kò fi ṣe ìdáǹdè àti ìtúsílẹ̀ fún ìjọ láti fọjọ́ rẹ̀ kò sẹ́ni tó yọ nínú rẹ̀ pé gbé ayé wa ẹbí wa àgbékalẹ̀ wa ó ń tọ́ka ntí Ọlọ́run jẹ́ fún àwọn kan bẹ́ẹ̀ irú Ọlọ́run wo ni à ń rí nínú táyé wa jẹ́ Ọlọ́run kò bùkún wa lórúkọ Jésù láwọ.